káàbọ̀ sí orí ètò yín ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀, ẹni tó bá parí òwe méjèèjì tí mo fẹ́ béèrè ó ní àǹfààní sí ẹ̀bùn wa, ìyẹn ẹgbẹ̀rún márùn-ún tó lóyìnbó mọ̀ sí 5,000 naira. Ìbéèrè mi àkọ́kọ́, ta ló lè parí òwe yìí? Abu omi lámù rí eégún. Abu omi lámù rí eégún. Ẹni tó bomi lámù ó lóun rí eégún. Ìbéèrè mi ẹ̀kejì, ta ló lè parí òwe yìí? Afàkàrà jẹkọ sọ pé òun gbé ata mì. Afàkàrà jẹkọ ó sọ pé òun gbé ata mì. Ẹ parí ẹ̀. Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni mo máa ti mú ẹni tó yege tó sì ní àǹfààní sí owó wa, ìyẹn 5,000 naira wa. Orúkọ tèmi ni Olúwanífẹ́mi Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Láti gbádùn ètò wa, mo fẹ́ bẹ̀yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti ẹ̀yin olólùfẹ́ wa pátá ní pé kẹ́ jọ̀ọ́ kẹ́ bá mi subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel àti gbogbo other social media wa. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Ẹ má gbàgbé láti gbé àṣà wa lárugẹ. Our culture is our heritage. Thank you.